ètò wa àkàgbádùn lítírésọ̀ Yorùbá. Ẹ kú àmójúbà olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè. Tó gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáyé, a kú àmójúbà ara wa. Kò tójọ́ méjì jọ́ mẹ́ta tá a ti láǹfààní àti gbádùn ara wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Bọ́lọ́run ọba tún ṣe ń rọrùn lọ́sẹ̀ yìí láti jẹ́ kí a tún ṣe alábàápàdé ara wa ká sì gbóhùn ara wa. Elédùmarè ògo ni forúkọ yín. Lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ ǹlẹ́ o, ẹ kú ara fẹ́ra kù. Ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀, ààrẹ Muhammadu Buhari, ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní ààrẹ síwọ́ ọṣẹ́ lánàá àbíjọ́ wo ni wọ́n pè é nílùú London. Ẹ kú ara fẹ́ra kù. Bákan náà, gbogbo àwọn ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn tó wọ́n ní kábíyèsí wàjà, àkú ọrọ̀ èèyàn o, àkú ara fẹ́ra kù. Gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìbàdàn nílé lóko káàkiri àgbáyé, àkú ara fẹ́ra kù o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ èdè Yorùbá, àkàgbádùn lítírésọ̀ Yorùbá òun la tún mú wáyé. Àròjọ mùsùlùkùn pàápàá náà látún ṣe tòní bí ẹyẹ ti sọkà ni. Ọlọ́run ló pé orí bẹ́ẹ̀, èèyàn kọ́. Bẹ́ẹ̀ tí mo ti ń ṣètò náà lẹ́ ń wò mí live and direct bí àṣà àwọn olóyìnbó. Ẹ bá mi wí fálára, ẹ sọ fájèrò, ẹ bá mi wí fún ọwárangún àga wípé olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè ó tún ti bọ́ sórí afẹ́fẹ́ o. Ìkànnì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ti ń wò mí. Ẹ ń wò mí ní Facebook, ẹ ń wò mí ní YouTube, ẹ ń wò mí ní TikTok. Bẹ́ẹ̀ bá ti ń rí tẹ́ ń wò mí báwọn, ẹ máa bá mi tálàtà pòrò, ẹ láìkì ẹ share ẹ kẹ́ ẹ sì fọ́n káàkiri. Ojú ò ní tì yín, agara ò ní dá yín, ojú ò ní ti gbogbo wa lápapọ̀. Ní pàápàá ṣe ìgbàgbé, bóyá ẹ̀yin ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́, abala méjì òun ni ètò yìí pín sí. Abala àkọ́kọ́ òun ni a ti ń gbara wa nímọ̀ràn bá a ti ń rìn nínú ayé tí a kì í fi jìn sọ́fìn. Abala ìkejì náà la sì ti ń ka lítírésọ̀ Yorùbá, ìwé ilé ariwo tá ń kà òun lẹ̀ ń wò yìí, ṣe ti rí eléyìí tí olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè eléyìí tí mo kọ. Àti kàwé ọ̀hún débi tí ó nítumọ̀, ibi tá a ti dánu dúró létò tá a ṣe gbẹ̀yìn náà láti tẹ̀síwájú. Kí ni ọ̀rọ̀ ìyànjú tá a fi gbára wa? Ẹ mọ́ gbàgbé ìrànwọ́ kan tẹ́ ẹ lè ṣe fún mi. Òun náà ni kẹ́ ẹ pín kó kárí ilé, kó kárí oko. Bẹ́ẹ̀ bá sì ṣe ń wà ń bẹ̀, n ó mọ lù yín lọ́gọ ẹnu. Ògo lọ̀rọ̀ pírẹsẹ́ńtà Ìdòwú Akínrẹ̀mí ṣàlàáfíà ni ní Ọ̀ṣun State kọ́ ló wà ọ́n. Ó ní àlùbáríkà o, ní agbára lọ́wọ́ Elédùmarè. Olùrántí Fátúnbí bó o ní Rántẹ́kò Rántẹ́kò ó ní àlùbáríkà. Ẹ bá mi pín kó kárí ilé, kó kárí oko. Ẹ mọ̀ share ẹ like ẹ share bẹ́ẹ̀ bá ti ń wò mí. Bí mo bá sì ṣe ń rí yín bẹ̀rùn, òní mọ̀ lù yín lọ́gọ ẹnu. Kí ni ohun tá a fi gbára wa ní ìyànjú láàrin àsìkò péréte eléyìí tó wà níwájú wa? Tá a fi gbára wa níyànjú, aago aláago. Aago aláago, kí ni wọ́n ń pè ní aago aláago? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kúndùn kí wọ́n máa lo aago aláago ṣiṣẹ́. Wọ́n á ní pẹ́pẹ́sẹ́, lágbájá ti nílé 5, ó ti nílé 6, ó ti nílé 20. Ǹjẹ́ wọ́n mọ ọ̀nà tó gbà tó fi rí owó eléyìí tó fi ń ṣe gbogbo ohun tó ń ṣe? Lágbájá ní mọ́tò 10, ó ní mọ́tò 20. Ǹjẹ́ ìwọ mọ ọ̀nà tó gbà tó fi rí owó tí fi ń ra mọ́tò yìí? Bóyá ó gbégbá lé èèyàn lórí ni o, bóyá ọ̀nà àlùmọ̀kọ́rọ́ ìkan náà ló gbà eléyìí tí ó fi rí owó. Ẹ ṣáà ń wa aago aláago ṣiṣẹ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Princess Oyèmádé àbí kí ni mò ń wò yìí? Bó o ní o, ṣé àlàáfíà ni o? Gbogbo ilé ń kọ́ o. Kí ni ta ni mo tún ń wò yìí o? Adégbóyèga Táíwò. Kí ni ọ̀hún jìnnà sí mi díẹ̀, wọ́n mọ̀ tó ṣe àfihàn yín. Ẹ jẹ́ mọ abẹ́lẹ̀ tí mò ń bá lẹ̀. Adéọ̀sùn Káyọ̀dé ó sì oríire ní Ufisàn, ọmọ mi alálùbáríkà. Ẹ̀fọn kó kárí ilé, kó kárí oko. Mọ̀mọ́ Fáládé Young, ẹ ǹlẹ́ ń bẹ̀ ń wo, ẹ̀gbọ́n mi ń kọ́. Ẹ kú àsìkò yìí o. Bó o ní ẹ kú ìgbádùn orílẹ̀-èdè Nàìjíríà. Àwa náà ń fẹ̀fọ́ jẹ̀kọ lórílẹ̀-èdè Amẹ́ríkà níbi tá a wà yìí o. Èdè Yorùbá ò ní parẹ́
bẹ́ẹ̀ sì ni ò ní parun. Mọ̀mọ́ Fáládé Young àwọn ni ààrẹ fún ẹgbẹ́ olùkọ́ tí wọ́n ń kọ́ èdè Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Èdè Yorùbá ò ní parẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ jẹ́ n tẹ̀síwájú. Aago aláago, ọ̀pọ̀lọpọ̀ ló kúndùn kí wọ́n máa lo aago aláago ṣiṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ló kúndùn kí wọ́n máa lo aago aláago tí wọn kò ní wo bí àpò tí wọ́n ṣe rí. Wọ́n á nítorí pé Kọ́lá Ládòkè ó ti ṣe báyìí, ó ti ṣe tọ̀hún, àwọn náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Bóyá àwọn tá àjọjọ́ rẹ̀ ń kéékèèké rántí Fátúnbí ńlẹ́ńbẹ̀hún àjọṣe kéékèèké lọ́dún náà lọ́jọ́ tó ti pẹ́ ni. Kó wọn wá mọ̀ wò pé torí pé Kọ́lá ti wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà ó ń ṣe dáadáa, òun náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Orí yàtọ̀ sórí. Mo fi yàn ṣàpẹẹrẹ ni o. Orí yàtọ̀ sórí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kúndùn kí wọ́n máa wo aago aláago ṣiṣẹ́. Wọn ò mọ tójú ẹni tó ń lọ yẹn tí ó ń lọ sókè tó ń lọ, wọn ò mọ tójú ẹ̀ rí. Wọn ò mọ gbésẹ̀ tó gbé. Wọn ò mọ bóyá tẹ́ǹdì ni. Wọn ò mọ bóyá ọ̀rọ̀ ni. Wọn ò mọ gbésẹ̀ tó ti gbé. Wọ́n á ní torí pé ń lọ bẹ́ẹ̀, ń lọ bẹ́ẹ̀. Àwọn náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ á kíyèsára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti lo aago aláago tí wọ́n wò sáré tó jẹ́ wípé ibi tí wọ́n bára wọn ò dáa, tó jẹ́ pé ibi ẹ̀tẹ́ ni wọ́n bára wọn, ibi àkùbùkù ni wọ́n bára wọn. Wọ́n bára wọn nínú sàárè, wọ́n bára wọn lọ́gbà ẹ̀wọ̀n. Kí ló dé tẹ́yin ò dúró lórí ọwọ́ yín? Aago tiyín gangan tó wà lọ́wọ́ yín tó jẹ́ pé ẹ̀yin ò wò kẹ́ ẹ fi ṣiṣẹ́. Aago aláago ṣòro ó wò ṣiṣẹ́ o. Ẹ jẹ́ ká kíyèsára o. Ẹ jẹ́ ká kíyèsára. Káyé wo aago aláago, káyé wò ṣiṣẹ́. Ọlọ́run ọba tó dá kó wá, ó ti mọ àkókò àti ìgbà tí kálukú ó tẹ̀síwájú lórí ìgbésẹ̀ eléyìí tí kálukú bá ń gbé. Ojú ò ní tì wá o. Ẹ jẹ́ á kíyèsára lábala àti bẹ̀rù. Ó tán lẹ́nu, ó kùnkùn. Ẹ jẹ́ á lọ ka lítírésọ̀ Yorùbá torí àròjọ múso lókun. Ọ̀nà sì pọ̀ lẹ́ẹ̀rùn fẹ́mi náà báyìí. Ẹsẹ̀ mi ti ro bí mo ṣe wà yìí. Ẹ mọ̀ pé òpin ọ̀sẹ̀ báyìí làwa fi ń ṣe fàájì lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Gbogbo àwọn ọjọ́ láàrin ọ̀sẹ̀ kálu ẹni tí ó rí ilé ìwé ó rí ilé ìwé, ẹni tí ó ṣiṣẹ́ ìwádìí ó ṣiṣẹ́ ìwádìí, ẹni tí ó wà lẹ́nu iṣẹ́ yóò wà lẹ́nu iṣẹ́. Bó ti jẹ́nu. Ẹ jẹ́ á sáré ká bọ́ sórí lítírésọ̀ Yorùbá, ìyàn Ilé Ariwo, eléyìí tí ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè eléyìí tí mo kọ. Ṣé ẹ gbàgbé ibi tá a ti dánu dúró lórí ìwé yìí lọ́sẹ̀ tó kọjá? Ńbo la ti dúró? Ńbo la ti dúró? Mo sọ fún yín, mo ní Adéyọyìn Oníkòkó, olùtàn ìwé yìí, òun náà ni Adéyọyìn Oníkòkó, ẹni tó jẹ́ pé ìtàn yìí ó gbèrú. Adéyọyìn Oníkòkó, gẹ́gẹ́ bí mo ti sọ, mo ṣàlàyé ibi tá a ti bó ṣe bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ayé rẹ̀, bó ṣe ń tẹ̀ síwájú, bó ṣe ṣe alábàápàdé ìyàwó tó fẹ́ fẹ́, bí àwọn omidan bí wọ́n ṣe ń jà lórí ẹ̀. Mo ṣàlàyé fún yín nípa Oyèrónkẹ́ àti Àtinúkẹ́ eléyìí tí wọ́n jẹ́ omidan. Peter Ìrèfín àbí kí ni mò ń wò yìí. Ẹ ǹlẹ́ o, ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ̀yin náà kú àsìkò yìí. Mo mọ̀ lórí pé wà ń bẹ̀ nítorí tèmi o. Bí ò sí ẹ̀yin, èmi náà ò sí níbi tí mo wà yìí. Bí mo ti ń ṣe ètò yìí náà lẹ́ ń wò mí live and direct. Ẹ pín kó kárí ilé, kó kárí oko. Mo lù yín lọ́gọ̀ ẹnu. Káyọ̀dé, ṣàlàáfíà ni ọmọ yìí, ó ṣe oríire fún kó kárí ilé, kó kárí oko. Àwọn tí wọ́n dodi mú nígbà tẹ́mi kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà nù. Àwọn tí wọ́n di iléeṣẹ́ rédíò Lágelú àti Splash FM nínú. Ó ṣoríire ọmọ mi alálùbáríkà. Mò ń gbúrò rẹ̀, inú mi ń dùn. Alàgbà Azeez Sọ́lì Olúgbilé láti ìlú Ìṣẹ́yìn. Ẹ ṣé mo rọ́wọ́ yín o. Ẹ bá mi fún kó kárí ilé, kó kárí oko. Ojú ìtì náà alẹ́ o, gbogbo ìgbà ni wọ́n ń pè mí láti béèrè àlàáfíà mi. Olúgbilé Sọ́lì, ẹ ṣé o, mo mọ̀ lóore. Ọlọ́run ò ní gbàgbé yín. Bí mo ṣe ń bá bọ̀, ibi tí a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá, ẹ jẹ́ n padà sẹ́yìn díẹ̀ ká wá mú gbogbo ẹ̀ pẹ̀lú ara wọn. Nígbà tí Àtinúkẹ́ padà dé ilé, ó ṣe àlàyé ohun tí ó ṣẹlẹ̀ láàrin òun àti Adéyọyìn fún ìyá rẹ̀ nígbà tí Ọlálóńpé gbọ́ ọ̀rọ̀ yìí,
ó fò sókè ó sì ń dúpẹ́ lọ́wọ́ orí rẹ̀ àti ẹlẹ́dàá rẹ̀ àti ìyá rẹ̀ Àjíkẹ́ Ọ̀kín. A ti wà ní orí kẹta ìwé ọ̀hún. Adéyọyìn bẹ̀rẹ̀ ìfẹ́ ìkọ̀kọ̀ pẹ̀lú Àtinúkẹ́. Ṣebí kí aláwùrábí ó gbani lọ́wọ́ ẹni tí ń sọ́ni tí a kò mọ̀ ni. Ìfẹ́ Àtinúkẹ́ bẹ̀rẹ̀ sí ní da orí Adéyọyìn rú, kódà kó fẹ́ mọ ohun tí ó lè ṣe mọ́. Lọ́pọ̀ ìgbà tó bá wà nínú ilé, ó máa ń fi orúkọ Àtinúkẹ́ pé ìyàwó rẹ̀ Oyèrónkẹ́. Ṣùgbọ́n Oyèrónkẹ́ kò mọ ohun tí ó ń ṣẹlẹ̀. Ó kàn rò wípé orúkọ Àtinúkẹ́ máa ń ṣèṣì kó sí ọkọ rẹ̀ lẹ́nu ni. Lẹ́yìn oṣù méjì tí wọ́n ṣe ìgbéyàwó, Oyèrónkẹ́ ṣàkíyèsí wípé òun ti fẹ́ra kù. Ó sì fi ọ̀rọ̀ náà tó ọkọ rẹ̀ létí ní ìrètí wípé inú rẹ̀ yóò dùn, ọkọ òun yóò fò fáyọ̀. Ṣùgbọ́n nígbà tí ọkọ rẹ̀ tó gbọ́ ìròyìn ayọ̀ náà, kò fèsì. Ohun tí Adéyọyìn sọ náà ni wípé àsọ̀kalẹ̀ àǹfààní o, wẹ́rẹ́ náà láàgbọ́ o. Ọ̀rọ̀ yìí ó ya Oyèrónkẹ́ lẹ́nu fún èsì eléyìí tí ọkọ rẹ̀ fọ̀. Ó tún sọ fún ọkọ rẹ̀ pé ṣé kò gbọ́ ohun tí òun sọ ni. Adéyọyìn kò tiẹ̀ fèsì kankan lé. Ó ní àníṣe àsọ̀kalẹ̀ àǹfààní wẹ́rẹ́ la ó gbọ́. Oyèrónkẹ́ náà kò bá fèsì lórí ọ̀rọ̀ náà mọ́. Ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní ìrònú ò papọ̀, ìyá ń ronú, ọmọ rẹ̀ ń ro ọkà. Adéyọyìn ń ronú ọ̀nà tí yóò gbé ọ̀rọ̀ ìfẹ́ Àtinúkẹ́ gbà, nítorí ìfẹ́ rẹ̀ kò jẹ́ kó mọ ohun tí ó lè ṣe mọ́. Àtinúkẹ́ náà ti yó ìfẹ́ Adéyọyìn báyìí lórí ọ̀rọ̀ àwọn méjèèjì. Gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Lọ́pọ̀ ìgbà Àtinúkẹ́ máa ń wà ní ilé ìtajà kòkó Adéyọyìn, tó sì jẹ́ wípé láti òwúrọ̀ títí di ọwọ́ alẹ́, òun gan ni ó máa ń bá dá àwọn oníbàárà rẹ̀ lóhùn, tí ó máa ń dúnàádúrà pẹ̀lú wọn lórí ọjà tí wọ́n bá gbé wá. Ṣé ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni o? Àtìláàwí ti gbé gbogbo ayé rẹ̀ lé olólùfẹ́ ìkọ̀kọ̀ rẹ̀ lọ́wọ́. Wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní dábàá ọ̀nà tí wọn yóò gbà gbé ọ̀rọ̀ ìfẹ́ wọn gbà. Ilẹ̀ ń mọ́, ilẹ̀ ń ṣú. Oyèrónkẹ́ oyún inú rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ga. Ìfẹ́ Àtinúkẹ́ àti Adéyọyìn náà ń gbilẹ̀ sí i. Kódà Adéyọyìn ti yọjú sí àwọn òbí Àtinúkẹ́ wípé òun fẹ́ fẹ́ ọmọ wọn gẹ́gẹ́ bí aya, bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ náà kò yé bàbá Àtinúkẹ́. Àti ṣerú èyí, ṣé Adéyọyìn fẹ́ fi ọmọ òun ṣe ìyàwó ẹlẹ́ẹ̀kejì ni? Bàbá Àtinúkẹ́ pe Ọlálóńpé aya rẹ̀ kalẹ̀ nítorí ọ̀rọ̀ náà, wípé ojú wo la fi wo ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n nígbà tí ó ṣe pé Ọlálóńpé gan ni onílù tó wà lábí omi tó ń lù fún ìròmí ọmọ rẹ̀ jó, kò jẹ́ kí ọ̀rọ̀ tí ọkọ rẹ̀ sọ balẹ̀, tí ó fi dá lóhùn wípé baálé mi, èmi kò rí n tó burú níbẹ̀ o nínú ọ̀rọ̀ yìí. Nígbà tí ó ṣe pé gbogbo èèyàn ló mọ̀ pé Adéyọyìn oníkòkó nílẹ̀ yìí, gbogbo èèyàn ló mọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí àti olótìítọ́ tí ó sì ní owó lọ́wọ́. Kò mú láì fi lọ́wọ́ o bí ó bá fi ọmọ wa tí ó fi ṣe aya, níwọ̀nba ìgbà tó ṣe wípé ohun tí yóò fi tọ́jú rẹ̀ ó wà lọ́wọ́ rẹ̀. Èmi fi ọwọ́ àti ẹsẹ̀ mi sí o tí ó bá fi ọmọ wa ṣe aya. Bàbá Àtinúkẹ́ fún Ọlálóńpé aya rẹ̀ lésì wípé ṣé o ti gbàgbé wípé ilé olórogún ilé ariwo ni? Oyèlékè Jacob bàbá Peace nílùú London, ẹ̀ǹlẹ́ o, ṣàlàáfíà lẹ́wà o, ẹ kú àsìkò yìí. Ṣé o ti gbàgbé pé ilé olórogún ilé ariwo ni, àti pé òrìṣà jẹ́ ń pé méjì obìnrin kò dénú o? Bẹ́ẹ̀ sì ni alákàrà kan kì í fẹ́ kí ìkejì ó dín. Ìwọ àti ọmọ rẹ, ẹ lọ ro ọ̀rọ̀ náà dáadáa kẹ́ ẹ tó tara bọ̀ o, nítorí a kì í mọ ọkọ ọmọ ká tún mọ àlè ọmọ nílé tiwa o. Ọlálóńpé dá ọkọ rẹ̀ lóhùn. Ó ní ẹ wò bàbá Àtinúkẹ́, àdúrà ni kí ẹ jẹ́ kí a máa fi sin ọmọ tiwa o, nítorí ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni.
ẹ má jẹ́ ká bomi pa iná ìfẹ́ tó ń jó láàrin àwọn méjèèjì o. Kò burú, mo ti gbọ́ ohun tí o sọ, ṣùgbọ́n o ọ̀rọ̀ déwájú dẹjọ́ ìdẹ́yìn dá sọ ọwọ́ tèmi rèé lókè funfun nẹ́nẹ́ o. Ọ̀la ló ń pẹ́ kò jẹ́ kí ọ̀rọ̀ náà tutù tí ó tún fi fèsì wípé lágbára lọ́wọ́ Elédùmarè kò séwu fún ọmọ tèmi o. Adéyọyìn kò fi ọ̀rọ̀ náà ṣe àwàdà rárá, ó fi tó àwọn ọ̀rẹ́ rẹ̀ létí. Ọ̀kan wà lára àwọn ọ̀rẹ́ Adéyọyìn tí orúkọ rẹ̀ ń jẹ́ Sapara, ó fi ọ̀rọ̀ náà tó Sapara létí. Sapara fún Adéyọyìn lésì wípé kò sí ní tó burú níbẹ̀ o, inú ò gbà, òun náà ni ààyè ò gbà, yàrá kó tó pó, ó gba ìyàwó 10 tí ìfẹ́ bá wà láàrin wọn. Ẹ jẹ́ á dúró níbí fún ti òní. Ẹ ṣeun, ẹ bá mi fún ọ kó kárí ilé kó kárí oko. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà ń bẹ̀ tẹ́ ń wò mí, ojú ìtiná alẹ́, ojú òní tí gbogbo wa o. Ẹ ń wò mí ní TikTok, ẹ ń wò mí ní YouTube, ẹ ń wò mí ní Facebook live and direct. Mo sì ti ń ṣètò yìí, òun náà lẹ ń wò mí. Ìyáàfin Fáládé Young, ẹ kú ìtọ́jú ẹ̀gbọ́n mi o. Ṣé ń gbúrò àwọn àbúrò mi nílùú Canada? Lágbára lọ́wọ́ Elédùmarè gbogbo wa lájẹun ọmọ o. Bákan náà ẹ lè fẹ́ pè mí bóyá ẹ fẹ́ gbà mí nímọ̀ràn tàbí ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ. Tó bá jẹ́ lẹ́yìn orílẹ̀-èdè Amẹ́ríkà lẹ ti fẹ́ pè, +1 202 380 8501 +1 202 380 8501. Òun náà ni nọ́mbà eléyìí tí ẹ pè sí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ní àárín ìlú Amẹ́ríkà 202 380 8501. Òun náà ni nọ́mbà eléyìí tí ẹ pè sí. Ó tán lẹ́nu, ó kùnkùn títí ọjọ́ mẹ́jọ tá a tún láǹfààní láti pàdé lórí ètò yìí. Olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè. Ẹ má gbàgbé o, ẹ bá mi pín kó kárí ilé kó kárí oko. Ẹ ṣé o, mo dúpẹ́, mo mọ̀ lóore torí pé ẹ wà níbẹ̀ nítorí tèmi. Ojú òní tì yín, ojú òní ti gbogbo wa lágbára